ara ire ara ń bẹ tí mo fẹ́ dá kára ẹ má pa kára dá ọmọ mo hustle kówó wọlé every night and day mo struggle kí n lówó ná wọlé kí n ṣáná wọlé sáré bèrè mi lórílẹ̀ tí hustle lórílẹ̀ rí bèrè mi ní Alábà ọmọ àwa náà gbìyànjú àfi kọ́lọ́ ń ṣá máa fún wa anything we do put blessing all we need is your mercy the mercy na forever I say ju gbogbo ẹ lọ story ju gbogbo ẹ lọ good example ju gbogbo ẹ lọ Adéwùmí ju gbogbo ẹ lọ ara ire ni ó fi mi dá ju gbogbo ẹ lọ ara ire ni ó fi mi dá o ju gbogbo ẹ lọ ara ire ni ó fi wá dá ju gbogbo ẹ lọ ara ire ni ó fi mi dá o. Ìyá mi ò lówó bàbá mi ò lówó àwọn òbí mi ò lówó dá mi lóhùn nànànànà kíkú má pàdánù mi kọ́ máa gbọ́ mi kárí ayé kọ́ máa gbọ́ mi kárí. Mami ló ní sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ mo gbé sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Pasuma jẹ́ sọmọ mi lọ́mọ rẹ̀ àìsè sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ mo gbé sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Adéwùmí sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Faith Balógun sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ àìsè sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Jayé Kútì sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ àìsè sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Mr. Ladi sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ o sọmọ mi lọ́mọ AK Money sọmọ mi lọ́mọ yeye sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ yàn kan ló bí Ọ̀jẹ̀nà sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ àìsè sọmọ mi lọ́mọ Ìyálàdé sọmọ yín lọ́mọ o ṣe mí gan lọ́mọ ṣe bẹ́ẹ̀ yàn kan ló bí Yusufu Amẹ́ríkà sọmọ mi lọ́mọ rẹ̀ sọmọ mi lọ́mọ náà sọmọ mi lọ́mọ Sekirat sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Gbọ́lá Okunola sọmọ mi lọ́mọ rẹ̀ ọmọ Ọlájúwọ̀n ara ire orí mi máa sùn ẹlẹ́dàá máa sùn lọ ó ti yẹ ẹnìkan ló bí gbogbo àwọn olórí tó wà níkàlẹ̀ yìí náà top 10 ó ti yẹ ìnáwó máa tànà Gbọ́lá Alábàdé ẹ̀sìn ẹnìkan ló bí Supadifa tó ṣe bíìtì ó ti yẹ ṣèbí gángan lọ́mọ. Supadifa on the way. Ṣèbí gángan lọ́mọ.